Hmm, ìfọ̀kànbalẹ̀ kò sí mọ́ láwùjọ Yorùbá. Inú fu àyàfu olókùn tí gbogbo wa ń bá kiri. Bí aré ọmọ aládé wọ́n dẹni tó ń ṣekú para wọn. Ọmọ Oòduà wọ́n dẹni tó ń ṣekú pọmọ ẹ̀yẹ́ ẹ̀ láìro ti ẹ̀jẹ̀. Nìfẹ́ àti ìrẹ́pọ̀ ló bá dágbére fáwùjọ wa wò. Mo tilẹ̀ wá ronú mi wò. Mo ràròjinlẹ̀ lórí ohun tó ń fa rògbòdìyàn àti dúkùú. Ó jọ mí lójú wípé ohun tí ò tó nǹkan òun ló mú ká máa ṣekú para wa. Kí Olódùmarè kó dẹlẹ̀ fún bàbá mi. Bàbá mi ní Ọláyímíká Àyìnlá. Ó ní ohun mẹ́rin òun là ò gbọdọ̀ bá ènìyàn jà sí nínú ayé. Àkọ́kọ́ òun lowó. Ẹlẹ́ẹ̀kejì òun ní ipò. Ẹ̀kẹta òun ní ìjà ilẹ̀. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin òun ní wípé ká má bá èèyàn jà sóbìnrin o. Bàbá mi ní ohun tó yára ṣekú pani bí ohun mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ó wọ́n ó ju ojú lọ o. Ilé ayé ilé asán. Ilé ayé òmúlẹ̀múfo. Ayé la bọ́lá ayé là ó fọlá sí. Ìgbénìkan òun ló ràjò tó fi lé rẹ̀ sẹ́rùrù. Ayé la bálẹ̀ ayé là ó filẹ̀ sí lọ. Ọmọ aládé wọ́n wá dẹni tí wọ́n ń para wọn nítorí ilẹ̀ tí wọ́n délé ayé bá. Ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ kò ṣeé yára gbàgbé. Ọ̀fà àtẹ̀rìnlé wọ́n ń para wọn bí ẹni pẹran. Ifọ́n pẹ̀lú ìlobù wọ́n ń sọ̀kò ìbànújẹ́ ẹkún àti òṣé sórùlé ara wọn lọ́wọ́lọ́wọ́. K'Olódùmarè ó fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ sáàárín aṣípa àti ìpẹ̀tùmọ̀dù ni o. Kó jẹ́ kí Mòro àti Yàkóyó kí wọn ó gbọ́ra wọn lágbọ́yé. Ẹ̀dùn àbàn àti Mòro àwọn náà ń kùn sínú. Kàdániwáyé kó má jẹ́ ká gbúròó ìjà láàrin Ìlọ́fà àti Odò Ọwá mọ́ láéláé. Mélòó ni ká wá kà lẹ́yìn Adípèlé. Bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọ̀tẹ̀ àti dúkùú ó ń lọ lábẹ́lẹ̀ láàrin ọ̀pọ̀ ìlú nílẹ̀ Yorùbá. Ọjọ́ tí yóò dogun gbódòǹró sọ òun lẹ́nìkan ò tí ì lè sọ. Ta ló tún mọ ìlú tó kù? Àní ta ló mọ ìlú tó kù tí wọn ó tún bẹ̀rẹ̀ sí ní sígun síra wọn? Ọjọ́ wo gan-an òun la tó fẹ́ kógun mí nílẹ̀ yìí? Ìgbà wo òun la fẹ́ kógun rodò kó lọ sinmi? Ẹ ò ṣe jẹ́ ká tètè pìka ìrókò yìí. Ọ̀pọ̀ ẹ̀mí aláìṣẹ̀ òun ló ti ṣòfò dànù lórí ohun tí ò nítumọ̀ rárá. Ìdílé tó bá sì kàn òun ló lè sọ. Olódùmarè ó tu gbogbo ẹni tó ti pàdánù ẹni wọn nínú ni. Èyí tá a wá káwọ́ gbéra lórí ogun àti ìwà ọ̀tẹ̀ yìí ó ti tó gẹ́ o. Ẹ jẹ́ ká sọ ohun tó tọ́ kó tó dògún gbódòǹró sọ o.